Iṣẹ́ ìṣègùn. Iṣẹ́ ìṣègùn ní àpẹẹrẹ tó dára tí a lè fi hàn pé àwọn ènìyàn á máa fi ọgbọ́n àlùmọ̀rọ́kọ́yí kọ́. Ẹ káàsán. Ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Táíwò Paul. Táíwò Paul. Ṣé ọmọ Yorùbá ni? Bẹ́ẹ̀ ni, ọmọ Yorùbá ni. Ṣé ẹ lè ka èdè Yorùbá dáadáa? Lè ka díẹ̀. Lè ka díẹ̀. Ẹ wo owó tó wà lọ́wọ́ mi àti owó tó wà lọ́wọ́ mi 5,000 ló wà lọ́wọ́ mi. Ìwé yìí máa mú fún yín. Tí ẹ bá ti ka nǹkan tó wà ń bẹ̀ dáadáa yín lẹ́ni 5,000 yìí. Iye àṣìṣe tẹ́ bá ti wá ṣe kẹ́ tó kà á tán màmá yẹ 500 náà ń bẹ̀. Tó tẹ́ yín lọ́rùn. Ìṣẹ́jú mẹ́ta lẹ ní láti kà á. Ó yá ká máma ẹ já lọ. Iṣẹ́ ìṣègùn. Iṣẹ́ ìṣègùn ní àpẹẹrẹ tó dára tí a lè fi hàn pé àwọn ènìyàn á máa fi ọgbọ́n àlùmọ̀rọ́kọ́yí kọ́. Lótìítọ́ wọ́n á máa pilẹ̀ kọ́ iṣẹ́ ìṣègùn, síbẹ̀ náà wọ́n á tún máa fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí kọ́, pàápàá tí oníṣègùn kan kò bá fẹ́ fi àṣírí kan nínú iṣẹ́ rẹ̀ kọ́ ẹlòmíràn. Ní ilẹ̀ Yorùbá, àwọn ìdílé kan wà tí wọ́n mọ ọ̀nà tí a fi wo àrùn kan ní àmọ̀dájú. Ọ̀pọ̀ ìgbà ní ìdílé bẹ́ẹ̀ kì í fẹ́ fi àṣírí oògùn tí wọ́n fi wo àìsàn. Àìsàn bẹ́ẹ̀ hàn ẹlòmíràn, ṣùgbọ́n ènìyàn lè fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí kọ́ irú oògùn bẹ́ẹ̀ lọ́wọ́ ànìkànjọpọ́ oníṣègùn bẹ́ẹ̀. Bí ènìyàn bá fẹ́ kọ́ irú oògùn tí wọ́n fi ń wo àrùn wárápá, tí ó jẹ́ àrùn tí ó burú púpọ̀ ní ilẹ̀ Yorùbá, tí ó sì bani lẹ́rù pẹ̀lú, olúwa rẹ̀ yóò máa lọ sọ́dọ̀ oníṣègùn tí ó mọ̀ ọ́ dáadáa. Kò ní sọ fún un pé òun fẹ́ kọ́ oògùn náà. Olúwa rẹ̀ yóò. Ẹ má bínú, táìmù yìí ti pé.